Paso ló tọná ògo fún Táyé Currency. Ta ló lógo jù nínú Táyé Currency àti Tọ́pẹ́ Nautica? Ẹ wo nǹkan bẹnu fọ́nrán yìí o. Arákùnrin yìí ló fọ̀rọ̀lẹ̀ tó fọ̀rọ̀ ìkìlọ̀ ránṣẹ́ sí ẹni tó lóun ń gbèjà Táyé Currency tó wá ń sọ̀rọ̀ sí Tọ́pẹ́ Nautica. Ẹ wo ẹ̀yin èèyàn wa, arákùnrin yìí sọ̀rọ̀ nínú fọ́nrán yìí ó tú ọ̀rọ̀ kalẹ̀ o. Ẹ máa tún gbóhùn lẹ́nu ẹ̀. Ẹ gbọ́ gbogbo ohun tó sọ. Gbogbo bó ṣe àṣàmọ̀ tó pàṣàmọ̀ tó sọ bí òwe tó sọ bí ọ̀rọ̀. Ẹ̀yin èèyàn wa, nǹkan bẹnu fọ́nrán yìí o. Ó jọ pé àwọn olólùfẹ́ àwọn olórin méjèèjì yìí wọ́n ti fẹ́ máa ṣe kọjá kán máa tàùn síra wọn. Kí ló fẹ́ ṣẹlẹ̀ lẹ́yìn pé wọ́n ń tàùn síra wọn yìí? Ṣé kò ní di nǹkan tí a lérò ẹ̀yin èèyàn wa? Kí ni àwọn olórin méjèèjì náà kí ni wọ́n ṣe láti rí i pé kò síjà o, kò sọ́tẹ̀? Ẹgbẹ́ Fuji, agbo Fuji, Fuji Music Industry, àwọn ìgbésẹ̀ wo náà ń gbé láti rí i pé àwọn gbọ́nmi sí òtó yìí, gbọ́nmi sí omi òtó yìí, ipò dópin láàrin àwọn onífújì? Kí ló ń fa wàhálà gangan ẹ̀yin èèyàn? Ẹ wo nǹkan bẹnu fọ́nrán yìí o. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ lẹ́nu arákùnrin yìí. Tàbá sọ pé a ní ṣoògùn kan mọ̀, àwọn olórí burúkú tó fẹ́ jẹ́wọ́ tó fẹ́ kúkú òjijì wọ́n máa béèrè fún. Àbí òye, gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ títí wa nínú olóṣùmọ̀ mọ̀ pé àwọn kì í jáde ẹni àwọn àdè kì í sọ̀rọ̀ ẹni ẹ̀kọ́ sọ̀rọ̀ tó bá wúlò àwọn kì í máa sọ. Àbí òye yín, but kí n tó sọ anything àbí kí n tó gbẹ́rún lé nǹkan ẹ kọ́kọ́ lọ gbọ́ ọ̀kan tó fẹ́ sọ̀rọ̀ yìí lórí náà. Ẹ gbọ́ ẹ̀yin ẹ gbọ́ kẹ́ listen sí. Tọ́pẹ́ Nautica àbí Nautica Tọ́pẹ́ àbí kí lórúkọ wèrè tí ẹ ti ń jẹ́ báyìí. Ológo àná, àwọn tó ti kúnú fújì gan wọ́n sì ń dárúkọ wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ìwọ náà ò fẹ́ tápùnú glory wèrè la fi ń ṣe wèrè. Ìwọ náà sọ̀rọ̀ kan lè wò bí wọ́n náà ṣe wà láyé. Bàbá tiẹ̀ wá ń sọ̀rọ̀ ẹranko tó níwò ìgbín tiẹ̀ náà ń yọjú. Ìwọ ológo àná tó ní ilé tó ní mọ́tò tó ní nǹkan kan. Ẹ ti gbọ́ nice one. Olórí burúkú ọmọ Alia Saga àbí Alia kí ló sọ pé òun pera ẹ̀, ìyá ẹ̀ ó ti gbogbo kọjá ewé. Reason why tèmi ṣe fẹ́ sọ sọ̀rọ̀ ìkòjú pé Tọ́pẹ́ Nautica bí àlàyé táwa ń tẹ̀lé King Dr. Saheed Òṣùpá ń sọ wípé èmi kọ́ ni mo kọ́ Tọ́pẹ́ níṣẹ́ orin, ṣùgbọ́n Tọ́pẹ́ ó láìkì mi ó wá bá mi. Tọ́pẹ́ ó tún wà humble, ìyẹn Tọ́pẹ́ Nautica tó wà humble. Ó ń sọ wípé àníṣe àlàyé ni mo wò tí mo fi kọ́ṣe àwòkọ́ṣe tèmi ni. Ṣé ó wá fẹ́ fi Tọ́pẹ́ Nautica yẹn ó fẹ́ fi wé olóbùkún onígbéraga àfi bí ṣe lórí Táyé tí wọ́n ń tẹ̀lé? Ó hàn sí everybody náà pé Táyé onígbéraga ni àfi bí ṣe lórí ni. Ìyẹn ni ó wá gbé gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ó ń ṣe gbogbo àwọn ẹ̀dẹ̀ ń wú ẹ̀, ó rò pé nǹkan yìí ló ń ṣe. Tí Táyé bá ń bọ́ ọmọ fún ẹ tó ń bọ́ ìyàwó fún ẹ tó ń bọ́ ogun family ẹ, iye oní kó máa rẹ́ everybody fín. Náà gbogbo nǹkan tí Tọ́pẹ́ Nautica sọ yẹn nípa Táyé yẹn, ìwọ defend ẹ, sọ pé Táyé gangan fún ẹ kó wá defend ẹ pé rárá bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí. Ìwọ wa ń lanú sọ pé Tọ́pẹ́ ológo àná. Ṣé Currency lógo ju Tọ́pẹ́ Nautica lọ yẹn? No, ẹjọ́ kájọ gbé sórí orí wọn, kájọ gbé sórí òkà náà, kájọ gbé síra wọn wò. Táyé Currency tí wọ́n ń jà fún tó ń torí ẹ̀ tó ń bla káàkiri tó fẹ́ pa gbogbo sí ayé ẹ̀rùn yẹn, ṣó lógo ju Tọ́pẹ́ Nautica lọ yẹn? Àbí o mọ̀ pé inú ògo Táyé Currency yẹn, ìwọ mọ̀ pé inú ògo ẹ̀ tí Paso tàn fún ó ti ń pa fún ara ẹ̀, ọwọ́ ara ẹ̀ ló fi ń pa. Paso ló tán náà ògo fún Táyé. Táyé dẹ̀ ti mú ọwọ́ rẹ̀ ó ti fi ń pa náà yẹn báyìí. Tí orí ẹ̀ bá fẹ́ takò kó pa tán pátápátá, tí ó bá ní dẹ́ni àná àbúlórúkún gbogbo yín àbẹ́ ń ṣe èrè. Alia wèrè tó ń pè ẹ̀ ó jẹ́ lọ gbé jókòó sẹ́gbẹ́ àwọn ti tiẹ̀ tẹ́jọ́ wà nínú gbó nínú Ìbàdàn yín tẹ́jọ́
àbí nínú Boko Haram gẹ́gẹ́ bí Tọ́pẹ́ yìí sọ, bóyá nínú ààbò kíkan ló wà tó ń ṣe orí burúkú ààrẹ tó ń ṣe ránṣẹ́, tí ó bá yẹ páyé gba ayé social media, ìwọ irú ẹ̀ ìwọ ṣá ta ló mọ̀ ya ẹ̀? wọ́n wá sọ pé wọ́n fún Tọ́pẹ́ ní wọ́nì, ok ìyá ẹ̀ bẹ́ káwa wá jáde fún wọn sọ pé Táyé bẹ́, Táyé Currency yẹn sọ pé kó bẹ́, èèyàn ṣe nǹkan tí ò dá wọn sọ fún ògo kí ló ní? gbogbo àwọn wèrè la fi ń wèrè táwọn èèyàn pàwé lórí ṣóun ló ní nílòótọ́ lọ́sọ́lọ́jà ṣóun ló ní àbí ṣé wèrè òun mọ̀ kí ọ̀hún ṣé yẹn lórin àbí gbogbo orí àwọn stẹ́kọ̀ jẹ́ àṣírí ti tú àṣírí fúra díẹ̀ ẹ lọ ṣàgbéjẹ́ mọ́wọ́ tẹ́ bá mọ nǹkan tẹ́ fẹ́ sọ títa Currency bá fún ẹ lówó pé kó máa fi promote àbí kó máa fi bá gbé yàn kó máa sọ̀rọ̀ sí yàn máa tó wá máa sọ̀rọ̀ sí bóyá o mọ̀ bóyá o mọ̀ ìkan lára sàbẹ̀ ọba orin Onítọ́pẹ́ Nautica àbí yìí ẹ ìkan lára sàbẹ̀ ọba orin Onítọ́pẹ́ Nautica ìwé ẹ̀wà lè máa nà kàbùkù sírú Tọ́pẹ́ káwa wá máa wù ẹ̀ ẹ fẹ́ ṣòfò yìí ayé fẹ́ bàjẹ́ yìí. mo tún sọ fún ẹlẹ́kan sí sọ fún Táyé Currency tí wọ́n ń gbèjà yẹn pé kó bẹ́ tàbí kó jáde kó wá defend ẹ̀ kó lọ grant interview kó wá sọ̀rọ̀ gbogbo ògbólógo tó lò àbí torí àlàyé Brian everybody ń wò pé ọmọ Paso ni ọmọ Paso ni ó dẹ̀ ti fara ẹ̀ sọ pé òun kì í ṣe ọmọ Paso òyà kí ló wá kù ṣáyẹ̀ ò ti ṣe tiẹ̀ ò ti tán tí ẹ ti tán bí tó ti ń jẹun náà tí ẹ ti tán ṣé tó dáhùn ra ìráyè tó ṣe ń jẹ káàkiri tán pé káàkiri tán pé káàkiri tó wù ìyẹn ló ń jọ ẹ lójú pé ẹ má bá sọ̀rọ̀ ẹ jẹ́ kó kọ́ntínú gbogbo ẹ̀yin tẹ́ǹtì náà ẹ tì kẹ lọ tìlú náà ẹ mọ̀ páyé ń jọ máa bàjẹ́ papọ̀ ni ṣèbí náà mo fẹ́ lè ṣe last warning fún ọ àtàwọn gúnzì ẹ tó tún kù tẹ́ tún máa jáde ó jẹ́ last warning pẹ̀lú Táyé. tó ọ̀rọ̀ lẹ́tí gbọ́ yìí o ẹ̀yin èèyàn wá dá sí kí lẹ rí sí báwo ló ṣe rí lára yín tálẹ̀ yín rò nínú àwọn méjèèjì pé kò ṣe ohun tó yẹ kó ṣe àbó yẹ kó ṣe ohun tó yẹ kó ṣe ọ̀nà owó náà gbégbà tí ò yẹ kán gbégbà àwọn kan ní èèyàn kan ló rán èèyàn kan láti máa sọ̀rọ̀ sí èèyàn kan ṣé bó ṣe rí nìyẹn ẹ̀yin èèyàn wa ṣáwọn èèyàn ń ṣe bẹ́ẹ̀ ṣáwọn olórin máa ń ṣe bẹ́ẹ̀ ẹ wò ẹ dá sí drop comment yín remember to like share and follow us. Thanks for watching. I love fún ìpolówó ọjà pé WhatsApp number page.